kọ́kọ́ ohunkóhun ni wípé a dúpẹ́ ayin Ọlọ́run lógo ọba tó ju gbogbo wa lọ. Orúkọ mi Alhaji Jamiu Ajadi Sanusi tí gbogbo ènìyàn mọ̀ sí àmì Ọlọ́run. Bàbá mi kí ìdí tẹ́ fi jẹ́ àmì Ọlọ́run? Bóyá a ní àwọn àkọsílẹ̀ tí ó perégedé tó jẹ́ wípé nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kan àbí kejì bá ṣẹlẹ̀ ni àwọn nǹkan yẹn máa fi ara ẹ̀ hàn. Orúkọ tí a sọ ní ọjọ́ bíbí òun ni Jamiu Ajadi ọmọ Sanusi ọmọ Latif. Ṣùgbọ́n àwọn àrà mẹ́rìírí tí Olúwa ti ọwọ́ mi dá àti ahọ́n mi láti bí ọmọ ọdún méjì lé díẹ̀. Ìyẹn ló ọmọ ọdún méjì lé díẹ̀ kò wọ mẹ́ta rárá. Èmi ìwà jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá pé ààrin ilé rí ọdún kan ń súnmọ́ ó fẹ́ ní mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nísọ àgbàlagbà. Ẹni sùúrù ẹja ni ọdún kan àbí ọdún mọ́kànlá ọdún kan ṣoṣo báyìí ló lè Àjàdí sọ̀rọ̀ nísọ àgbà. Ìyẹn ni wípé ẹ tí kò ọdún méjì tẹ́ ti ń sọ̀rọ̀. Nígbà tí ọdún méjì máa pé pẹ̀lú oṣù díẹ̀ ó jẹ́ inú oṣù àpọ́nlé tó ga jù fún àwa mùsùlùmí tí a máa ń gba àwẹ̀ tàbí máa ń ṣèraró. Èmi ni mo jẹ́ olùṣíwájú fún ẹ̀sìn ní gbogbo àdúgbò mi ní ọdún náà ní ìlú wa ní Kìṣí. Èmi ni mo jẹ́ olùṣíwájú. Níbo ni Kìṣí wà? Kìṣí ń bẹ ní agbègbè ní Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbílẹ̀ Ìrẹ́pọ̀ ní Kìṣí wà. Àwọn nǹkan wọ̀nyí ló bí àrírú eléyìí rí o. Ọmọ tó ń ṣerú eléyìí àmì Ọlọ́run ni. Nígbà tí gbogbo àwọn àrà mẹ́rìírí yẹn wá ń tẹ̀síwájú dèní nínú ìṣe nínú ìwà nínú ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ rí wípé gbogbo ìmọ̀ kéwú ẹ̀kọ́ ìṣe wàásù yìí ẹnìkan kọ́kọ́ ló kọ́ ọmọ yìí ẹnìkan kan ò kọ́ rí dèní. Ẹni tẹ́nìkan ò fún ní ẹ̀bùn tó ń lò yìí tó dẹ̀ rí lò tó yìí àmì Ọlọ́run lélẹ́yìí. Kó bá ní sọ̀rọ̀ kó gba nímọ̀ràn kó súre fún ni kíre ṣẹ àmì Ọlọ́run ni. Àmì làwa jẹ́ síwọ àmì bẹ́ẹ̀ ni rẹ ló jẹ́ káyé wà o Ọlọ́run làmì àmì ló ń fà mí wá hàn ayé àtọ̀run làmì yẹn àṣẹ̀dá ni àmì ọ̀rọ̀ rẹ ló jẹ́ ká máa wà Ọlọ́run làmì àwọn wá ní àmì Ọlọ́run àmì lẹ́yìn. Bẹ́ẹ̀nìyàn bá ti ṣe àmì náà ó gbọ́dọ̀ ṣe àmì. Àti pé nígbà tá a bá ti mí a jẹ́ àmì. Nínú àwọn àmì Elédùmarè. Fún ọ ní ìbéèrè àkọ́kọ́. Wọ́n dẹ̀ mí kanlẹ̀. Èyí ó wà wíjú ló kúkú máa. Èyí ó wà.